kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣé dáadáa ni mo bá yín. Àwọn ọ̀rọ̀ kan jà ràn-ìràn tó jẹ́ wípé níwájú Ọlọ́run àti èèyàn mi ò rí, mo ṣe rí ní ń ṣẹ̀gbé wá bá mi ni. Ní tí mo fẹ́ sọ ni wípé tí n bá sọ̀rọ̀ àbí tí anybody bá sọ̀rọ̀ kò ń ṣe dandan ní kẹ́ gbọ́, kò ń ṣe dandan ní kẹ́ gbà. Tó bá sọ̀rọ̀ tó bá jẹ́ nǹkan tó wúlò fún ẹni mú, àbí tẹ́nì kankan bá sọ̀rọ̀ tó bá jẹ́ nǹkan tó wúlò fún ẹni, tó wúlò fún marriage ẹ, tó wúlò fún ilé ẹ, mú kó lò ó, kó fi kọ́gbọ́n. Ó tẹ̀ lè má lò direct bóníkálukú ṣe sọ. Tó bá dẹ̀ rí pé kò wúlò fún ẹ, trash ẹ kó jù sínú bin. Kò yẹ kó fa wàhálà, kò yẹ kó fàjà. The fact pé bóyá èèyàn lè ti marry àbí kó má marry, kó dẹ̀ sọ̀rọ̀ ọlọ́gbọ́n, kò wá mí pé bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ síyàn kan rí àbí nǹkan kan ti ṣe èèyàn níyàwó, èèyàn ò lọ́kọ, so kò lè advice ẹni tó ní, kò lè ọ̀rọ̀ gidi ò lè jáde lẹ́nu ẹ̀ sẹ́ni tí ò ní. Ju gbogbo ẹ̀ lọ, nǹkan tí mo fẹ́ sọ ni wípé àwọn ọkùnrin kan wà láyé tó jẹ́ wípé wọ́n bí wọn mọ́ ìlara ni, wọ́n bá ìlara ńlé ni, ìlara wà nínú ẹ̀jẹ̀ wọn, kẹ́ni má ní wà nínú ẹ̀jẹ̀ wọn. Kò sí bó ṣe lè ṣe, ẹ̀mí má ṣe rere ń bá wọn gbé. Wọn ò kí ń fẹ́ kí ẹlòmíì ṣe rere lẹ́gbẹ̀ẹ́ àwọn. Kódà gan, wọ́n bá bímọ, ọmọ tí wọn nìkan náà máa ń fẹ́ kó níláárí wọn. Tí ọmọ ọlọ́mọ bá níláárí jù wọn lọ láwọn èèyàn kan, inú máa ń bí wọn ni. Tó dífá fún wípé tí obìnrin bá wà, èèyàn kì í nígi lé ní oko kó má mú èso ẹ̀. Tí obìnrin bá wà tó ti mọ orú ọkọ tóun ní, torí wípé ọkọ onílara ni, ọkọ tí kì í fẹ́ kéèyàn ṣe rere ju òun lọ ni, tí kì í fẹ́ kí ọwọ́ yọ ju orí ju òun lọ, ọkọ kẹ́ni má ní ni, ọkọ tí kò kí ń fẹ́ ìlọsíwájú òun ni. Ó ṣeé ṣe kí irú obìnrin bẹ́ẹ̀ máa kọ́lé kó má jẹ́ kọ́kọ́ òun mọ̀. Lára má jẹ́ kó mọ̀ ní wípé kò fẹ́ kí ilé òun dàrú, torí ó mọ̀ pé tí ọkọ bá mọ̀, inú ilé máa gbóná, ó dẹ̀ lè ṣokùnfà kí ilé dàrú. Ó ṣeé ṣe kó máa gbé nǹkan rẹ̀ mi ṣe, kó má fẹ́ kí ọkọ òun mọ̀. Obìnrin òun sábà ní lára ọkọ ẹ̀, because wọ́n ti mọ̀ wípé gbogbo nǹkan tọ́kọ wọn bá ní, àwọn làwọn ní. So àwọn gan máa ń encourage ọkọ wọn pé kí wọ́n ṣe nǹkan dáadáa ni. But obìnrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò kí lè withstand success obìnrin. Ó máa ń bí wọn nú, ó máa ń ta wọn lára ni. So irú obìnrin bẹ́ẹ̀ tó ti mọ orú ọkọ tóun ní, èmi ò ní advice kí irú obìnrin bẹ́ẹ̀ kọ́lé kọ́kọ́ mọ̀, torí pé ó ti mọ̀ pé ibi tí ìgbésí ayé òun àti ìgbésí ayé marriage òun ti máa bàjẹ́ nìyẹn. So kò ní jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀. Obìnrin míì náà dẹ̀ mọ̀ tó jẹ́ wípé ó mọ̀ pé ọkọ tóun ní alálùpá ni. Níbi tí àwọn ọkùnrin míì burú dé, tí wọ́n bá ń bínú síyàwó àbí tó bá ń báyàwó jà, wọ́n á dẹ̀ máa take ọ̀nà ọmọ, débi wípé wọ́n ti mọ̀ pé àwọn ìwà kan wà táwọn máa wù sí ọmọ tí ò ní inú ìyàwó ò ní dùn, ọ̀ tó lè fa wàhálà. Wọ́n wá mọ̀ọ́mọ̀ máa wu ìwà yẹn láti fín ìyàwó wọn níràn. Tí ọkùnrin bá jẹ́ alálùpá tó jẹ́ pé tó bá mú ọmọ, ó máa lu ọmọ pa ni. Ó ṣeé ṣe tí àwọn ọmọ yẹn bá ṣe nǹkan tí ò dáa kí ìyá wọn má lè sọ fún bàbá wọn, torí ó ti mọ̀ wípé sẹ̀ríà tó máa dá fún wọn á fẹ́ fín àwọn níràn débi pé àwọn máa sọ̀rọ̀, á ju sẹ̀ríà, á ju nǹkan tọ́mọ yẹn gan ṣe lọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà irú àwọn ọmọ irú àwọn ọkùnrin tán bá dẹ̀ ti dá wàhálà lẹ̀, tán ti lu ọmọ lálùkì, tán ti lu ọmọ lálùpa, ìyá ló máa pàpà lọ treat ọmọ yẹn. Ìyá ló dẹ̀ máa feel pain tí ọmọ yẹn ń go through. So irú obìnrin bẹ́ẹ̀ kò ní fẹ́ kó máa kò ní máa wù ẹ́ kó lu ọmọ òun lálùpa, kò dẹ̀ ní máa sábà máa sọ ìwà tí ọmọ bá wù tí ò bá da fún ẹ. So àwọn based on that, kò ṣe gbogbo obìnrin ló lè kọ́lé tí ọkọ ẹ̀ gbúdọ̀ mọ̀ sí. Torí àwọn ọkùnrin kan wà tó bá ti rí success ìyàwó wọn báyìí bíi pé ilé ayé fẹ́ parẹ́ ni. Èmi ti wà nínú ọ́fíìsì ọ̀gá mi kan rí níjọ́ tí mò ń bolé mi, tí mo sọ pé mò ń bolé mi léni o, pé mo fẹ́ tètè lọ síbi iṣẹ́, páwọn èèyàn wà ní sáìtì mi tí wọ́n ń ṣiṣẹ́. Tọ́gá mi yẹn dẹ̀ ní àṣọkọ ẹ ti kọ́lé. Mo dẹ̀ dá lóhùn. Ó ní òun ò lè jẹ́ kí ìyàwó òun kọ́kọ́ kọ́lé ṣáájú òun o. Tó bá jẹ́ mi ni mo fọ́rú ọkùnrin yẹn, mi ò ní lè sọ fún wípé mò ń bolé. So àwọn ọkùnrin kan wà tẹ́ pé success ìyàwó wọn anathema ni fún ló jẹ́ sí system wọn, which is poison. So wọn ò ní lè sọ fún ọkọ wọn páwọn kọ́lé.
obìnrin tí ọkùnrin tó máa tìtorí pé ọkọ òun kọ́lé tó máa tìtorí ìyàwó òun kọ́lé tí ò sọ fóun tó máa tìtorí ẹ̀ sọ pé bí òun fẹ́ hùwà tí ò dáa. Ìwà wo gan ni wọ ọkùnrin yẹn gan ní lọ́wọ́? Ṣé ẹni tí inú ẹ̀ ń dùn? Afọbìnrin olórí burúkú nìkan ni ọkọ ẹ̀ máa ràn lọ́wọ́, ni success ẹ̀ máa jẹ́ success ọkọ ẹ̀, ló máa rí pé ọkọ òun ran ìgbésí ayé òun lọ́wọ́, tó máa wá ṣe àwọn nǹkan kan tó máa fi pamọ́ fún. Ẹ má gbàgbé pé àwọn ọkùnrin kan náà wà tó jẹ́ wípé tíyàwó wọn bá ń ṣiṣẹ́ gan tó ń nànàkúnà tí ò kó owó jọ, àwọn náà máa fún lọ́rùn pé ó ń láti kọ́lé sẹ̀. Tíyàwó wọn gan bá kọ́ ilé yẹn débì kan tó fẹ́ rẹ̀, àwọn náà máa tún mú owó láti àpò ara wọn, náà máa fi kún owó fún ìyàwó wọn pé ó yá lọ gé block, ó yá lọ ra cement, ó yá lọ kọ́. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ tí wọ́n bá kọ́ ilé tó jẹ́ pé olọ́kọ tó dáa, olọ́kọ tó ràn ìgbésí ayé ẹ lọ́wọ́, olọ́kọ tó ràn ìlọsíwájú ẹ lọ́wọ́, oní ọkọ tó jẹ́ wípé tó bá sọ nǹkan tọ́mọ ṣe tí ò dáa fún, àbí tọ́mọ bá ṣe nǹkan tí ò dáa, ó máa bá wọn sọ̀rọ̀, àbí ó bá máa bá wọn wí gan kò ní bá wọn wí kọjá àlà. Obìnrin náà ò ní fi pamọ́ fún ọkọ ẹ̀. Kò sí ọkọ tó ń ṣe dáadáa tí inú ẹ̀ ń dùn sí success ìyàwó ẹ̀ tóbìnrin máa fẹ́ fi pamọ́ fún un. Torí ó mọ̀ wípé tó bá dápá, tó bá tó stage kan tóun ò bá lè lọ, tó bá ọ̀nà yẹn bá dúdú fóun, ọkọ náà ló máa tún ràn òun lọ́wọ́ láti carry on pẹ̀lú nǹkan tóun ń ṣe. So àwọn ọkùnrin kan wà, irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ tí obìnrin bá ní nǹkan tó fi ń pamọ́ fún wọn, tí olú ọkùnrin yẹn bá lọ fẹ́ yàwó kejì, ṣe mọ̀ pé kò léèwọ̀. Yes, ó lè mú yàwó kejì torí pé obìnrin yẹn gan ló kọjá àyè. Àmọ́ kò ń ṣe gbogbo obìnrin tó ń ṣe oríire láyé ló lè jẹ́ kọ́kọ́ mọ̀ pé òun ń ṣe oríire, torí àwọn ọkùnrin kan wà kẹ́ni má ní wà nínú ẹ̀jẹ̀ wọn, tó ti rí pé ó depend lórí irú ọkọ tó jẹ́. Obìnrin ọkùnrin ò lè fi nǹkan pamọ́, ọkùnrin ò lè fi nǹkan pamọ́ fọ́kùn obìnrin, because ó fi pamọ́ obìnrin náà ló ní pẹ̀lú àwọn ọmọ ẹ̀. But obìnrin bọ́lọ̀ ń ṣe, bóyá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò kí ń gbà pé the fact pé o jẹ́ olórí obìnrin, ojú ọkọ lórí aya, kò mí pé o lè gbé nǹkan re ṣe ju ìyàwó ẹ lọ, àbò lè gbé nǹkan re ṣe ju ṣáájú ìyàwó ẹ. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ nínú àwọn ọkùnrin wọn ò kí ń lè withstand challenge, wọ́n máa ń wò pé báwo ló ṣe máa jẹ́ òun ni. So irú obìnrin bẹ́ẹ̀ kò lè kọ́lé kó sọ fọ́kọ ẹ̀, kò lè gbé nǹkan re ṣe kó sọ fọ́kọ ẹ̀, kò lè ṣe nǹkan dáadáa kó sọ fọ́kọ ẹ̀, torí pé ó mọ̀ pé tóun bá sọ ó lè jẹ́ ìbígínì bí ilé wọn ṣe máa dàrú nìyẹn. So a ṣe pamọ́, tó túmọ̀ sí wípé nígbà míì àwọn ìwà kankan tí àwọn obìnrin máa ń wù, bí pé kán fi nǹkan pamọ́, kán fi nǹkan kan pamọ́, àwọn ọkùnrin máa ń wà lára àwọn nǹkan tó ń fà á. Tí ọkùnrin bá dáa, tí obìnrin dẹ̀ ní aláàánú, gẹ́gẹ́ bí mo ṣe sọ, aláàánú tí obìnrin bá ní láti jẹ́ aláàánú tí ọkùnrin àti tóun àti ọkọ ẹjọ́ máa mọ̀ sí, torí ó ti mọ̀ pé ó mọ̀ kò mọ̀, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, kò ní bá òun jẹ́ ń bẹ̀, kò ní tilẹ̀kùn àánú fóun. Ṣùgbọ́n ọkùnrin tó jẹ́ pé aláàánú tí obìnrin bá ní, ó máa fẹ́ fi ba yí ẹ̀jẹ̀ ni, ó máa make sure pé òun kọ̀yìn aláàánú yẹn sí ẹ̀yin obìnrin. Ó bẹ́tà kóbìnrin yẹn má jẹ́ kọ́kọ́ ẹ̀ mọ̀ pé òun rí aláàánú kan kó ti bẹ̀ pa, whatever tó bá happen ó wà láàrin àtọ̀ aláàánú ẹ̀. So nígbà míì irú nǹkan báyẹn ọkùnrin ló máa ń fà á. So ọkùnrin lè fẹ́ yàwó míì lé obìnrin tó bá ń fi nǹkan pamọ́ fún ọkùnrin tó jẹ́ wípé kò worth láti fi nǹkan pamọ́ fún. Bóyá ọkùnrin tó ń ṣe dáadáa, tó ń support ẹ spiritually, physically, tó ń support ẹ mentally, tó ń support success ẹ, tó ń fawọ́pọ̀, tó ń sún ẹ síwájú, tó ń ràn ẹ lọ́wọ́, tó o bá fi nǹkan pamọ́ fún, tírú ọkùnrin yẹn bá ní ìyàwó mi kò léèwọ̀, torí pé o fẹ́ wùwà láìmoore. Ọkùnrin tó yẹ pé tó bá bá ọmọ wí, irú tèmi sìn, tó bá ń bá ọmọ ẹ̀ sọ̀rọ̀, ó ní bó ṣe máa ń bá ọmọ ẹ̀ sọ̀rọ̀, tẹ́ pé irú èmi láì, mo lè pariwo, mo lè sọ̀rọ̀, òun lè bá wọn sọ̀rọ̀ lóhùn kẹ́lẹ́. Ó ṣeé ṣe kí àwọn ọmọ yẹn ṣe nǹkan míì kan má fẹ́ sọ fún mi, torí wọn máa ní Nigerian mother, ó máa pariwo ní kíníkan kọ́ dẹ̀ prefer bàbá wọn. So ọkùnrin tó bá ti jẹ́ pé ó burú, tó jẹ́ òkúròrò jù, tó jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òun àti tó bá ń bá ìyàwó ẹ̀ jà, àbí tó bá ń bá ìyá ọmọ jà, ó máa ń take àwọn ọmọ. Ìgbà míì gan ọkùnrin míì máa ní access sí àwọn ọmọ, á máa ba ìyá jẹ́ fún àwọn ọmọ. Irú obìnrin bẹ́ẹ̀ ó lè máa gbáwájú gbẹ̀yìn tí bàbá bá fẹ́ bá ọmọ wí, tẹ́ẹ̀dẹ̀ ní blame ẹ̀. But ẹni tí ò bá nírú ìwà burúkú yẹn lọ́wọ́,
tóbìnrin bá ń ṣe bẹ́ẹ̀ fún kò léèwọ̀ tó bá fẹ́ yàwó mi o torí pé ó ti rí wípé ó ti dàbẹ́ ni wípé obìnrin yẹn ò ní jẹ́ kí àwọn ọmọ yẹn gan kó gbọ́rọ̀ sí bàbá wọn lẹ́nu kò ní jẹ́ kí wọ́n ní access sí bàbá wọn tó bá yá but ní ọ̀nà yẹn mo ṣe máa ń sọ pé tí n bá sọ̀rọ̀ fún ẹ àbí tí ẹnikẹ́ni bá sọ̀rọ̀ fún ẹ ìwọ ni kò digest ẹ kò rò ó kò wo ibi tó place sí pé ṣé the type tó fún ọkọ ẹ ní opportunity láti wọnú ayé ẹ tí ọkọ ẹ dẹ̀ wọnú ayé ẹ tó ṣe dáadáa tí ò misuse opportunity yẹn ní ẹ tó bá jẹ́ the type yẹn ìdí type yẹn ní ẹ kò sí nǹkan tó bad nínú pé kò fi nǹkan fún ọ kò pamọ́ kò sí nǹkan tó bad pé kò open up fún ọkọ ẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé the type ọkọ tó ní ọkọ tó máa ń ba eré ayọ̀ ẹ jẹ́ ni yes wàá keep ẹ fún wàá kọ́lé kò ní mọ̀ wàá ralẹ̀ kò ní mọ̀ torí o mọ̀ pé tó bá mọ̀ ayé ẹ ti bàjẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé the type tẹ́ pé tó bá mọ̀ tí ilẹ̀ yẹn bá ti ń pẹ́ jù gan ó máa ràn ẹ́ lọ́wọ́ láti pé kó parí ẹ̀ ni tó bá fi pamọ́ fún tírú ọkùnrin yẹn bá fẹ́ yàwó mi kò léèwọ̀ tó bá jẹ́ pé the type tẹ́ pé tó bá sọ ọ̀rọ̀ fún ẹ tọmọ bá ṣẹ̀ ó máa nà lóní fẹ́rẹ́fẹ́ kọmọ yẹn lè mọ̀ wá dẹ̀ sọ fún reason tí ọmọ yẹn fi nà wàá nà without sentiment wàá nà without pé bó o fẹ́ try láti spite ìyàwó ẹ̀ tí obìnrin bá sọ fún ẹ kò léèwọ̀ bọ̀ tí ò bá jẹ́ tó bá jẹ́ the type pé wàá máa lu ọmọ wàá máa bú ọmọ wàá máa fọ̀rọ̀ rán ọmọ ìfẹ́ kó máa bú ọmọ kó máa ní ìwà tí ìyá ẹ̀ wù náà ló fẹ́ wù yẹn ìyá ẹ̀ kú gbégbé aṣẹ́wó nìwọ náà obìnrin ẹ̀ ò ní sọ nǹkan tọ́mọ bá ń ṣe fún ẹ ìjọ́kíjọ́ tó bá ti fẹ́ lu ọmọ á máa wù ẹ́ á máa ṣọ́ ẹ́ á máa gbájú gbẹ̀yìn because kò ní fẹ́ kó sọ nǹkan tó máa ba mental health ọmọ òun jẹ́ so tí obìnrin bá jẹ́ tí bàbá bá jẹ́ ní tẹ́pọ̀ máa bọ́mọ wí pẹ̀lú ìfẹ́ tóbìnrin dẹ̀ tí sì ń gba wájú gbẹ̀yìn bàbá yẹn lè fẹ́ yàwó mi of course bẹ́ẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ tí obìnrin bá wá gba wájú gbẹ̀yìn whatever tó bá get látọwọ́ ọkọ ẹ̀ láì jẹ́ pé ọkọ ò dá láì jẹ́ pé ọkọ fìtìnà tí ọmọ tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tó fẹ́ jẹ́ kí bàbá kó lẹ́nu ọ̀rọ̀ lórí ọmọ whatever ọkùnrin yẹn lè bọ́ síta kó lọ fẹ́ lómi kó dẹ̀ dá ilẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ so nígbà míì bóyá àlàyé ọ̀rọ̀ or bóyá ìgbékalẹ̀ nígbà míì ó lè máa trigger àwọn nǹkan tí ò yẹ kó trigger but whatever it is tí gbogbo wa bá sọ̀rọ̀ àbí anybody bá sọ̀rọ̀ èyí tó bá da tó mọ̀ pé wúlò fún ilé ẹ̀ mú kó lò èyí tí ò bá da tí ò wúlò fún ẹ trash ẹ kó fi sínú bí kó fajà but tá bá ń jà lé lórí ó mì wípé à ń sọ pé àwọn tó ń gbọ́ wa wọn ò lọ́pọlọ láti lè filter àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ tí tán àwọn èèyàn ń sọ wọn ò ní ọpọlọ láti lè filter anything tí wọ́n bá gbọ́ láti mọ èyí tó da yàtọ̀ sí tí ò da ẹ jẹ́ ká gbé ní ìrẹ́pọ̀ ẹ má jẹ́ káwọn nǹkan tí ò tó nǹkan kó fa wàhálà but obìnrin míì kò ṣe gbogbo obìnrin ló lè kọ́lé kó sọ fọ́kọ ẹ o tí ò bá fẹ́ káyé òun tètè bàjẹ́ kò dẹ̀ ṣe gbogbo obìnrin náà ló lè dúró tí ó lè trust ọkọ pé láti bá ọmọ wí torí àwọn ọkùnrin míì tó bá màmá náà fẹ́ bá wí bẹ̀ wọ́n á stylishly go through ọmọ á dẹ̀ máa jìyà tí wọn ò lè fi tó yẹ kán fi jẹ màmá bọ̀ tí wọn ò ní opportunity láti fi jẹ ìyá ẹ̀ so ó pín bákọ̀bákọ̀ ẹ má jẹ́ kí yẹn máa fa wàhálà filter whatever tó bá ti gbọ́ mú èyí tó bá wúlò fún ẹ kó lò èyí tí ò bá wúlò fún ẹ trash ẹ kò jù bẹ́ẹ̀ lọ èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí shabarikolo.com ẹ káàárọ̀ ẹ lọ register ń bẹ̀ ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ nǹkan tó máa fi tẹ́lẹ̀ fi dóyàn dáadáa lube ṣàbárí yaya ṣàbárí yọ̀yọ̀ ẹ kọ sí mi lórí +447404851234 ẹ káàárọ̀.